tèmi ẹ̀yin olólùfẹ́ Kilarigbo ẹ káàbọ̀ sí orí ètò bó ṣe ń lọ lórí Kilarigbo Live TV. Orúkọ tèmi ni Oyin Dàmọ́lá Ọmọ́tọ́lá, ọmọ tó dùn, ọmọ tó ṣe pẹ́pẹ́, ọmọ tó ṣàtàṣàtà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ tá ṣe máa ń ṣe ní orí ètò yìí, a máa ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń lọ ní ìgboro, báwo ló ṣe ń lọ, báwo ló ṣe ṣẹlẹ̀, ṣé irọ́ ni ṣé òótọ́ ni. Gbogbo ẹ̀ la máa ń gbé sí yín létí, tá máa ń gbé yín débẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń kó wa jẹ láì fọyín, àwa náà kó yín jẹ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ètò lénìí, mò ń bọ̀ ná. Ẹ káàbọ̀ padà sí orí ètò bó ṣe ń lọ ẹ̀yin èèyàn mi. Lénìí báyìí Ilé Ifẹ̀ la máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́. Nínú àyàwòrán kan láti rí Ọọ̀ni wa bàbá wa Ọọ̀ni Rìṣà àti ìyàwó kẹta wọn Tobi Philip tí wọ́n jọ ń ṣe ọ̀rọ̀ ìfẹ́ yìí tán jọ aṣáàríwọ́ kó ilé lọ́mọ́ra wọn yìí pọ̀ tí wọ́n ṣáà ń ṣe gbogbo ẹ̀ wò pé kí ló ń ṣẹlẹ̀ báyìí. Àwọn èèyàn wọ́n sọ pé ọmọbìnrin Tobi Phillips yìí kò kó ní kékeré rárá o, ó ti mọ̀ pé àwọn pọ̀ ní ọwọ́ bàbá o, òun gbọ́dọ̀ tètè máa ṣètọ́jú bàbá, kóun máa ṣe bàbá, kóun máa ṣe wọ́n dáadáa, kóun máa kẹ́ wọn, kóun máa gẹ̀ wọ́n, àbí ká ṣètọ́jú ọkọ náà ní nǹkan tí a fi mọ aya rere lọ́dẹ ọkọ, àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ náà ni. Lọ́rọ̀ ìfẹ́ yìí náà la gbọ́ nípa ọmọkùnrin Cubana chief priest tó jáde wá sọ ní orí ẹ̀rọ ayélujára báyìí wípé ọdún tó ń bọ̀ báyìí o kí gbogbo yín kẹ́ lọ gbé gèlè yín, kẹ́ lọ gbé aṣọ yín, torí pé kí ni òun fẹ́ ṣe ìgbéyàwó alárinrin, ìgbéyàwó má lè gbàgbé fún ìyàwó òun táwọn ti ń fẹ́ra láti bí ọdún 7 sẹ́yìn báyìí. Ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé ìyàwó òun yìí ó ti gbìyànjú fún òun gan láti bí ọdún 7 táwọn ti jọ ń bára wọn bọ̀. Ní báyìí o gbogbo nǹkan tó bá fẹ́ nípa ìgbéyàwó yìí ni kó jẹ́ kóun mọ̀, torí pé ọdún 2023 tó ń bọ̀ yìí àwọn máa fi lé pọtí, àwọn máa fọ̀nà rúkà láti lè ṣe ìgbéyàwó yìí ni. Ó tún sọ wípé ìgbéyàwó yìí ó máa jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn èèyàn tí gbọ́rú eléyìí rí, àwọn èèyàn tí ìrú eléyìí rí, àrà táwọn máa dáńjọ́ náà ó máa pọ̀ gan. Kọ́lọ́run kó ṣọ́ ẹ̀mí gbogbo wa ju ìgbà náà lọ. Ire lọ́tùn ire lósì là ń gbọ́ báyìí ní agbo àwọn olóṣèré tíátà. Ọmọbìnrin Kechi Blessing la ṣẹ̀ṣẹ̀ gbọ́n pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun kan, ìyẹn Range Rover. A mọ̀ pé nígbà díẹ̀ sẹ́yìn wọ́n ti rárú ọkọ̀ yìí rí, ṣùgbọ́n a gbọ́ pé wọ́n tà á torí pé wọ́n fẹ́ kọ́ ilé wọn, wọ́n fẹ́ kọ́ ilé náà débi tó lápẹẹrẹ. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ti wá bá wọn ṣe ọkọ̀ náà tuntun tó ṣẹ̀ṣẹ̀ rà báyìí, a kí wọn kú oríire o. Èrè báyìí kò ní wọ́n lọ́ọ̀dẹ tàwa náà, àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn mi. Ọmọ tó bá ń ṣiṣẹ́ déédéé ó yẹ kó ṣe kí ni, ó yẹ kó lásìkò ìgbádùn. Èmi náà mo gbàdúrà o kémi náà ṣe irú nǹkan báyìí àtèmi àtẹ̀yin náà. Ẹ̀yin tèmi ẹ káàbọ̀ padà sí orí ètò. Mo lérò pé ẹ̀ ń kó mi jẹ gẹ́gẹ́ bí èmi náà ṣe ń kó yín jẹ. Ṣé ẹ̀ ń gbádùn mi, ṣé ẹ̀ ń gbádùn gbogbo nǹkan tá a ti jọ ń sọ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí. Ọ̀rọ̀ tó banújẹ́ kan la gbọ́ lẹ́nu ọmọbìnrin Tókẹ́ Mákinwá tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí gbogbo ayé mọ̀, tó jẹ́ gbajúmọ̀ káàkiri ní ilẹ̀ wa àti ní òkè òkun, tó sọ pé ẹ̀yin èèyàn máa gba wọn kẹ àwọn olè mà lọ́wọ́ kóun ní nǹkan tó jẹ́ pé wọ́n ti kó gbogbo nǹkan ní òun lọ. Níbo ilé ìṣẹ̀lẹ̀ ní ìlú London. Ẹ mọ̀ pé láìpẹ́ yìí ni ọmọbìnrin tó jẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ Rita Dominic lọ ṣe ìgbéyàwó ní ìlú London, tó jẹ́ pé gbogbo àwọn olóṣèré tíátà yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lọ túyàyà síbẹ̀ tó lọ bá wọn ṣe nǹkan ẹ̀yẹ yìí. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìgbéyàwó yìí, mo rò bí ọmọbìnrin Tókẹ́ Mákinwá wọ́n sì wà ní ìlú London ni wọ́n wá sí orí ẹ̀rọ ayélujára tó wá sọ fún wọn pé ẹ̀yin èèyàn ẹ gbà mí o, àwọn olè máa ní o, wọ́n mà ti wá kó mi ní gbogbo nǹkan lọ o. Wọ́n ní pé eléyìí jẹ́ nǹkan tó bà wọ́n nínú jẹ́ gan-an ni, tó dẹ̀ jẹ́ kí inú àwọn bàjẹ́ pé kí ló wá ṣẹlẹ̀, ṣé irú àwọn ló yẹ kí irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí tí àwọn olè fi wá kó wọn lóǹkan lọ. Àdúrà ṣáàlà máa gbà wípé nǹkan tó ń bá kó lọ ó ṣe é rà padà, nǹkan tí ò ṣe é rà padà ní ẹ̀mí. Kọ́lọ́run má jẹ́ kí olè ẹ̀mí, Kọ́lọ́run má jẹ́ ká rí. Nínú ọ̀rọ̀ àwọn olè ní London yìí náà ni ọmọbìnrin Adédámilọ́lá tóun náà jẹ́ gbóǹtarìgì olóṣèré tíátà lòun náà jáde lẹ́yìn ìgbà tí ẹlẹgbẹ́ rẹ̀ Tókẹ́ Mákinwá sọ tiẹ̀, lòun náà sọ tiẹ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ní London nìyí o. Èmi tẹ̀ wá rò pé kí wá ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní London yìí báyìí, rí àwa ta ti gbèrò pé àwa náà fẹ́ lọ bá wọn London báyìí, ṣé èrò ti máa bà wá báyìí. Lọ́mọbìnrin náà sọ pé
àìpẹ́ yìí náà ni àwọn olè já báàgì òun gbà ní ìlú London ní tó jẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun, gbogbo owó òun àti gbogbo nǹkan ní òun tó wà nínú báàgì náà ni àwọn olè ti gbà lọ. Kọ́lọ́run bá lọ́jọ́ èní kó jọ kó ṣọ́ wa o, kó má jẹ́ kí kó má ṣe ẹrù wa lẹ́rù olè. Èmi wá fẹ́ gba àwọn èèyàn wa níyànjú pé ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà nílùú London lọ́wọ́lọ́wọ́ àbẹ́yìn tẹ́ ti wà ńbẹ̀ ti pẹ́, ẹ gbìyànjú láti máa tọ́jú àwọn nǹkan ìní yín o. Ọlọ́run ní jẹ́ kí a ṣòfò ẹ̀mí o, àní ṣòfò àwọn nǹkan ìní wa o. Ẹ rántí pé nígbà kan rí bàbá wa Lai Muhammed náà sọ nínú ọ̀rọ̀ wọn, ìyẹn Minister of Information, pé ẹ̀yin èèyàn tẹ́ wà ní ìlú London, UK, gbogbo àwọn ìlú bẹ́ẹ̀ yẹn pé kẹ́ máa tọ́jú nǹkan ìní yín o, torí pé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ gbéwìrì yìí wọ́n ti wá pọ̀ gan, tó jẹ́ pé wọ́n ṣe oríṣiríṣi iṣẹ́ káàkiri. Mi ìwà mọ̀ bóyá àwọn èèyàn bóyá wọn ka ọ̀rọ̀ bàbá yìí kún ni, wọ́n wò pé àbírọ́ ni àbóòtọ́ ni. Èmi lérò pé ó yẹ ká kọ̀rọ̀ eléyìí kún o, eléyìí mú ọgbọ́n dání ó dẹ̀ mú òótọ́ dání o. Ẹ jẹ́ ká máa tọ́jú àwọn nǹkan ìní wa, àní ṣòfò ẹ̀mí o. Ìjọba orílẹ̀-èdè wa Nigerian bíbá yẹn wọ́n ti sọ fún gbogbo àwọn iléèwé pátápátá láti iléèwé àkọ́bẹ̀rẹ̀ títí dé iléèwé gíga wípé kí wọ́n máa fi àwọn èdè wa tó jẹ́ èdè tiwantiwa ń bí kọ́ máa fi kọ́ àwọn ọmọ wa. Bóyá àwa tá wà nílẹ̀ Yorùbá ń bí ni o, àbí àwọn tó wà nílẹ̀ Igbo àtàwọn tó wà nílẹ̀ Haúsá, gbogbo ìpínlẹ̀ tó wà ní ìlú yìí pátápátá ń pé kán máa gbìyànjú láti máa fi èdè wa sínú ẹ̀kọ́ tó ń kọ́ àwọn ọmọ. Torí pé èmi rí pé láyé tá wà nísìn, pàápàá àwa ọmọ òde ìsìn tá ṣì kéré yìí, ọ̀pọ̀lọpọ̀ nínú wa la lè sọ èdè wa dáadáa tó jẹ́ pé I want to nìkan la máa ń sọ. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé kò ń ṣe nǹkan tó ó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó. Báwo lẹ ṣe rí sí? A ní láti bá ṣe gbọ́ èdè Gẹ̀ẹ́sì yẹn náà la gbọ́dọ̀ tún gbọ́ èdè tiwa dáadáa. Nítorí pé tẹnitẹni tàkísà ń ta àtàn. Ẹ jẹ́ ká gbìyànjú yàtọ̀ sí àwọn olùkọ́ ní àwọn iléèwé ìgan, àwọn tán jẹ́ àwọn òbí gan tán ti lọ́mọ àbí ẹ̀gbọ́n. Ẹ jẹ́ káwa náà gbìyànjú láti inú ilé, torí wọ́n sọ pé ilé náà láti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Àwọn òbí náà kàn máa gbìyànjú láti máa, ẹlòmíràn ti sọ pé no, I don't want my children to speak Yoruba. Don't speak Yoruba to my children. Kò ń ṣe nǹkan tó dáa o. Ẹ jẹ́ ká gbìyànjú ká máa kọ́ àwọn ọmọ wa náà ní èdè wa, torí pé èdè wa ó jẹ́ nǹkan tó rẹwà. Yorùbá rẹwà, àwọn tilẹ̀ Igbo náà èdè wọn náà rẹwà, àwọn tilẹ̀ Haúsá náà, gbogbo ìpínlẹ̀ ní èdè wa ló yẹ kó jẹ́ nǹkan ìwúrí fún wa tá a máa fi kọ́ ọmọ. Ó yẹ kó jẹ́ nǹkan tá a máa lè fi lé ọmọ lọ́wọ́. Ẹ̀yin èèyàn mi nílé, mo lérò pé ẹ gbádùn mi lénìí gẹ́gẹ́ bí mi náà ṣe gbádùn yín. A ti wá fẹ́ máa lọ báyìí, ṣùgbọ́n ká tó lọ, ẹ jẹ́ kí n rán yín létí gbogbo nǹkan tá a ti sọ lénìí láti bẹ̀rẹ̀. Náà la sọ̀rọ̀ nípa ọmọbìnrin Tókẹ́ Mákinwá tó jáde láti wá sọ pé àwọn olè wọ́n wá kó òun ní àwọn nǹkan ìní òun lọ. Ọmọbìnrin Adédámì náà dẹ̀ sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ àwọn olè tó ń ṣẹlẹ̀ ní ìlú London yìí. A dẹ̀ fi rọ àwọn èèyàn wa lọ́rùn wípé kán ṣọ́ra láti máa tọ́jú àwọn nǹkan ìní wa. Ọlọ́run ní ṣe wa ní ẹrù olè. Bákan náà la sọ̀rọ̀ nípa ìjọba àpapọ̀ tó ti jáde láti wá sọ wípé gbogbo àwọn iléèwé pátápátá bẹ̀rẹ̀ láti iléèwé àkọ́bẹ̀rẹ̀ wọ́n gbìyànjú láti máa fi èdè wa, wọ́n máa fi kọ́ àwọn ọmọ, kó jẹ́ kí àwọn ọmọ yìí kán mọ èdè wa sọ láti kékeré. Ó máa jẹ́ nǹkan tó máa jẹ́ nǹkan ìwúlò tó máa wúlò fún wọn ní ọjọ́ ọ̀la. Ká tó máa lọ báyìí, mo ní iṣẹ́ kan tí mo fẹ́ jẹ́ fún yín láti ọ̀dọ̀ àwọn Honey Bell Fashion lórí Instagram tó jẹ́ pé wọ́n rán àwọn aṣọ oríṣiríṣi gẹ́gẹ́ bí irú eléyìí tẹ́rí tí mo wọ̀ yìí, àtọ̀dọ̀ wọn náà ló ti wá. Tẹ́ bá fẹ́ àwọn aṣọ àràǹbarà, àwọn aṣọ tó ta, àwọn aṣọ tó ṣataṣata, tó ń pẹ́pẹ́, bóyá ẹ fẹ́ lòde ìyàwó ni, ẹ fẹ́ ṣe ìgbéyàwó, ẹ fẹ́ ṣe birthday, ọjọ́ ìbí ni, àbí ẹ náwọn ayẹyẹ kan tó ń bọ̀ lọ́nà tẹ́ ń wá nǹkan tó jẹ́ pé tẹ́ bá débẹ̀ báyìí, gbogbo ojú báyìí ara yín ló máa wà. Ẹ kàn sí ọ̀dọ̀ wọn lórí Instagram lórí honeybell_fashion_ kẹ́ bèrè lọ́wọ́ oríṣiríṣi aṣọ tẹ́ bá fẹ́ lọ́kùnrin lóbìnrin, gbogbo ẹ̀ ló wà fún yín bẹ́ẹ̀. Ẹ má gbàgbé tẹ́ bá fẹ́ tẹ̀lé mi lórí Instagram official_honeybell_ lẹ́tí máa tẹ̀lé mi. Ẹ má dẹ̀ gbàgbé pé àwa ní iléeṣẹ́ Kilarigbo a máa ń ṣe àkálẹ̀ ètò lóríṣiríṣi, ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú, oríṣiríṣi nǹkan la máa ń ṣe àkálẹ̀ tó jẹ́ pé a máa bá yín ṣe tó máa lárinrin, tó máa ládùn dáadáa. Bákan náà ni a dẹ̀ máa ń ṣe ìpolówó ọjà fún gẹ́gẹ́ bí eléyìí tí wọ́n ṣe yìí àti oríṣiríṣi míì fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń tajà, tẹ́ ń ṣe káràkátà, àbó ní àwọn iṣẹ́ kan tẹ́ ń ṣe fáwọn èèyàn, tẹ́ fẹ́ jẹ́ ká bá yín gbé sí etí àwọn oníbàárà yín, gbogbo ẹ̀ náà là ń ṣe ní iléeṣẹ́ Kilarigbo. Ó ti tásìkò láti máa lọ báyìí o. Èmi ni àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Oyíndàmọ́lá Ọmọ́tọ́lá, ọmọ tó dùn, ọmọ tó ṣàtà.
dàbọ̀. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe ìyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.